Akọ́dédé wo yẹn lólùfẹ́ mi ẹ káàbọ̀ sí ètò ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní. Fáwọn tó ń gbọ́ mi nígbà àkọ́kọ́ àti fáwọn tó ti máa ń gbọ́ mi tẹ́lẹ̀. Orúkọ tèmi ni Omidan Ọ̀ṣípìtàn Elizabeth. Olùkọ́ èdè Yorùbá tìgbàlódé, Miss Yewande, Gen Z Yorùbá teacher. Mo dẹ̀ kí n káàbọ̀ sí ètò ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní. Fáwọn tó ń gbọ́hùn mi nígbà àkọ́kọ́ àti fáwọn tó ti máa ń gbọ́ mi tẹ́lẹ̀. Àkòrí fún ìdánilẹ́kọ̀ọ́ wa ní sáà yìí ni ọ̀rọ̀ àròpọ̀ orúkọ, èyí táwọn elédè Gẹ̀ẹ́sì á máa pè ní pronouns. Irúfẹ́ ọ̀rọ̀ àròpọ̀ orúkọ tí a wá ń kọ́ ni independent pronouns. Bákan náà, independent pronouns ìpele ọ̀pọ̀ la wà, èyí táwọn elédè Gẹ̀ẹ́sì á máa pè ní plural. A sì wà ní ipò ẹnì kẹta, third person. Ọ̀rọ̀ àròpọ̀ orúkọ fún ẹnì kẹta ní èdè Yorùbá ni àwọn, èyí tí a máa ń pè ní they ní èdè Gẹ̀ẹ́sì. Táwa ni ẹnì kẹta o, ẹnì kẹta jẹ́ ẹni tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀. Yálà ó wà ńbẹ̀ o tàbí kò sí ńbẹ̀. Ṣùgbọ́n irúfẹ́ ẹnì kẹta ní abẹ́ ọ̀pọ̀ yìí jẹ́ ẹni tó ti ju ọ̀kan lọ. That is the people that are more than one. That is our third person. Who we are speaking about. Àkíyèsí tún wà wípé independent pronouns là ń pe irúfẹ́ àwọn ọ̀rọ̀ àròpọ̀ orúkọ yìí. Nítorí pé wọ́n lè dá dúró fúnra wọn kó sì fún wa ní ìtumọ̀. Yálà lò wọ́n nínú gbólóhùn tàbí a kò lò wọ́n nínú gbólóhùn. Ẹ jẹ́ ká wá jọ ka àpẹẹrẹ ọ̀rọ̀ àròpọ̀ orúkọ fún àwọn they. They are our friends. Àpẹẹrẹ kìíní. Àwọn ni ọ̀rẹ́ wa. Ìkejì. They are my cousins. Àwọn ni ìbátan mi. A ti wá sí ìdánidúró fún ẹ̀kọ́ wa lórí independent pronouns. Mo lérò wípé a rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ́ lórí independent pronouns. Bákan náà, a ó máa tẹ̀síwájú lórí irúfẹ́ ọ̀rọ̀ àròpọ̀ orúkọ mìíràn. Tó bá ti di ìwòye ọ̀sẹ̀ tó ń bọ̀ láṣẹ Èdùmàrè, a ó máa tẹ̀síwájú. Bákan náà, orúkọ mi ò yí padà. Orúkọ tèmi ni Omidan Ọ̀ṣípìtàn Elizabeth. Olùkọ́ èdè Yorùbá tìgbàlódé, Miss Yewande, Gen Z Yorùbá teacher. Ẹ ṣeun, ó dàbọ̀.